gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. ẹ káàbọ̀ sí àkọsí ètò yìí ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó bá ti lórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín lélẹ́yìí o bàbá mi dígí ọbẹ̀ làwọ̀ ó tún bọ́kọ̀ dé látọ̀dọ̀ àwọn remimatics ọkọ̀ tán yà fún yín. ó jọ ọkọ̀ tá a máa fi ń kórin iṣẹ́. tẹ́ máa fi ń kórin iṣẹ́ wọ́n dẹ̀ ṣe dáadáa. bẹ́ẹ̀ ni ẹni tó yà orí ẹ̀ pé. orí ẹ̀ pé gan ọkọ̀ iṣẹ́ ni ọkọ̀ iṣẹ́ ni. ó dùn. dára. iléeṣẹ́ kan náà wọ́n ń jẹ́ Anyworks. kí làwọn ń ṣe. Anyworks X nǹkan táwọn ń ṣe ni pé tẹ́ bá fẹ́ ta nǹkan tẹ́ bá fẹ́ ra nǹkan oúnjẹ ẹ fẹ́ ra oògùn nǹkan kíkan tẹ́ bá fẹ́ rà ẹ ṣáà gbà wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín ẹ lè bẹ́ẹ̀ bá wà lókè òkun tẹ́ bá wà nílùú òyìnbó ẹ lè ra nǹkan fún èèyàn tó wà nílé ẹ lè sọ pé ebi ń pa mí mo fẹ́ jẹun ní zero kí ẹ ti lo Anyworks X ẹ̀rọ oúnjẹ ẹ gbé lọ fún wọn. àbí bóyá ìkọ́ bàjẹ́ ńlé àbí ẹ fẹ́ tún nǹkan ṣe àbí nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yin ẹ gbà wọ́n kẹ́ máa lò wọ́n ni lótọ́. pẹ̀lú ìrọ̀rùn wọ́n wá ní pé ẹ jókòó báyìí pé bẹ́ẹ̀ ṣe wà yìí $50,000 náírà 50,000 ni wọ́n ti fún yín tẹ́lẹ̀ fi ra nǹkan tó wù yín ní ọ̀dọ̀ wọn. pẹ̀lú ìjókòó mi pé mo tiẹ̀ jókòó báyìí lásán. kí ló wà láyé kí ló wà láyé kẹ dá ìbéèrè mẹ́wàá kẹ má fi èdè míì kó èdè Yorùbá kẹdẹ mú ká yín ló bá tán lẹ́yìn ìbéèrè mẹ́wàá kẹ máa gbẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ọkọ̀ lọ iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń jẹ́ leisure court ilé làwọn ń tà wọ́n wá ní tẹ bá ti lọ pẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan ilẹ̀ l'Àbújá. ilé ọbẹ̀ nìyẹn. wọ́n wá ní tó bá yege ẹ̀kọ́ sí ìbéèrè kan lásán kẹwàá lẹ́gbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ilẹ̀ l'Ákúrẹ́. ẹ dára bẹ́ẹ̀. kí lẹ̀ ń kọ́ mo fẹ́ ra máa kọ orúkọ iléeṣẹ́ yẹn kalẹ̀ ní. màá rán yín létí. kí n lè kọrin fún wọn. kẹ́ lè kọrin fún wọn. tí bá dórí ìtàgé. bàbá dára o ọkọ ìyá dára o ọyìn tí gbogbo wa dára o ọyìn. bẹ́ẹ̀ni. Abbey Awesome rèé àwọn ní ògbóǹtarìgì ni wọ́n nínú kákọrin nǹkan tẹ́ tún fi yàtọ̀ ní ijó tẹ́ ń fi sí ara tẹ́ ń dá nígbà tẹ́ bá ń kọrin èèyàn ìtẹ́tísí ni àlùjó ni àgbọ́kọ́gbọ́n ni gbogbo ẹ̀ ló kún ìgbà tí ẹ bá ń kọrin inú mi máa ń dùn tí bá ti rí yín. ẹ ṣeun sà. ẹ bá yọ sà yẹn. ọkọ̀ tí afẹ́fẹ́ kórin iṣẹ́ ni ìyẹn ti mú lọ ọkọ̀ nìkan mú lérò kó yẹ kó yọ ọkọ̀ nìkan. olófòfò ọ̀rẹ́ mi. ṣebí ó ní bẹ́ẹ̀ ṣe máa ń kó tẹ́lẹ̀ ẹ máa kó bẹ́ẹ̀ ṣe ń kó tẹ́lẹ̀. ó bà ní. ó bà ní kò bàjẹ́ kò tí ì bàjẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ó sì ra ọkọ̀ ìkórin iṣẹ́. ṣé kò rà ni. o tọrọ lẹsọ. àbádọ́gbọ́n sí i ó máa rà. mo fẹ́ràn yín ìtẹ́lọ́rùn ni bàbá ìwà tá a bá dọ́gbọ́n sí ẹ máa ra díẹ̀díẹ̀ òní ẹ lè ra jánu ọkọ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́. bẹ́ẹ̀ni. a máa tíra a máa tẹ́lẹ̀ ẹ̀rà díẹ̀díẹ̀ gbà mélòó. ká tó ṣẹ́jú pẹ́. ọkọ̀ ti pé. ọkọ̀ á dòdìdì. ó tún já fẹ́rẹ́ díẹ̀ kó kú díẹ̀ kó tó sorry for you. ìgbà yẹn ló máa tó mọ̀
báyé ṣe jẹ́ ẹni tó ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pẹ́ bí lẹ̀ jẹ́ ẹni tó ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pọ́nrẹ́ lẹ̀ jẹ́ ọmọge tó ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ tó lólùfẹ́ òní wá dé ní ẹ̀yẹ lọ́wọ́. Àmín. Ó wọlé. Bàbá dára ọ̀hìn. Ó dà báyìí fún ọ ní ìbéèrè àkọ́kọ́. Ọ̀hìn. Béèrè òǹkà yìí ó pakasọ díẹ̀ ò bá mi. Kí ló pa? Ṣé ẹ mọ̀ pé 400 bẹ́ẹ̀ni ó ní irinwó? irinwó bẹ́ẹ̀ni. Kí ni 1000? Ẹgbẹ̀rún nìyẹn. Ẹgbẹ̀rún kan ní 1000. Bẹ́ẹ̀ni. Igba lọ́nà márùn-ún. Kí wá ní 59? Ìbéèrè kọkàndínlọ́gọ́ta lé nírinwó lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. Ìyá mo gbọ́ ìyá yẹn ṣùgbọ́n màá kọ́ filẹ̀. Ẹ ṣeun. Tẹ̀rí èèyàn dáadáa ni. Kí ni ìyàtọ̀ láàárín ẹ̀lú àti ẹ̀lúùlú? Ẹ̀lúùlú. Ọ̀hìn. Ó dẹ̀ wá ṣàárọ̀ kùtùkùtù. Mi ò bá ní ẹ sún mi síwájú. Sún mi síwájú, má jẹ́ dèrò ẹ̀yìn. Sún mi síwájú, má dèrò ẹ̀yìn. Ọlọ́run ọ̀sán o, sún mi síwájú bàbá. Ẹ̀lú. Orin láyé ni mélé ṣàìkọ́. Mi ò máa ta débi kí n lè máa ta. Mi ò mọ gíítà débi kí n lè máa tagi. Ẹ̀lú olówó méjì jù kó dàrú. Mi ò lọ́nà mìíràn tó ju kí n kọ̀kọrin lọ. Kí wá ní ẹ̀lú yẹn? Mo ti sú yín. Àwọn tó ń. Kò ń ṣe àwọn. Àbí ó ní igi kan tá a máa fi ń lu aṣọ òfì. Òlù nìyẹn. Òlù la fi ń lu ṣọ́ngbà kan ọ̀làjú ṣàlàṣe àná òlù náà fi ń lu ṣọ́ngbà kan. Ẹ̀lú olówó méjì jù kó dàrú. Ẹ̀lú olówó méjì jù kó di aró kan fi dáró kan fi ṣaró kan fi. Aṣọ ni. Aṣọ lè nísùrù kí ló ṣe ẹ ọ̀hìn. Aró ni aró ta fi ń rẹṣọ. Òjò rọ̀bìjò òjò rọ̀bìjò. Omi dúdú fojú jaró. Ó fojú jaró kò ṣe rẹṣọ. Ẹ̀lú olówó méjì ju kó di aró àbí. Ọ̀dà ẹ ràn wọ́n lọ́wọ́. Bí èso tó ń gbé tó fi ń ṣe aró. Ewé ta fi ń ṣe aró tó ń di aró òun ni ẹ̀lú. Ewé tó ń tọ aró yẹn gangan. Tó ń tọ aró mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe lò yẹn tó ń tọ. Ewé tó ń tọ aró yẹn gangan. Bẹ́ẹ̀ ni. Ẹ̀lúùlú àwọn tó ń rẹ. Ọmọ ọgbọ́n. Àwọn tó ń rẹ. Dúró. Wọ́n ní ẹ̀lúùlú tó bá fẹ́ ràjò orí ara rẹ̀ ni ó rọ̀jò sí o ẹrù tí gbómúgbómú bá ti di orí ara rẹ̀ ni ó gbé ka. Ẹ̀lúùlú tó bá fẹ́ rọ̀jò orí ara rẹ̀ ni ó rọ̀jò sí àbí. Ẹ̀lúùlú tó ń fàjò orí ara rẹ̀ ni ó rọ̀jò sí. Kí ni ẹ̀lúùlú? Ẹ̀lúùlú tó bá fẹ́ fàjò. Ṣé kò ṣe ẹyẹ? Ṣẹ́yẹ ni. Ẹyẹ ni. Ṣẹ́yẹ ni. Ẹyẹ ni. Ṣẹ́yẹ ni. Ẹyẹ ni.
ẹyẹ ni 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 ẹyẹ ni. ẹ jẹ́ máa gbà sí ká máa gbà sí mi. kí n máa gbà síwájú mi bí tí n bá ń lọlé mọ̀ màá máa kó lọ. Bàbá dára o ọyìn ọkọ ìyá dára o ọyìn tí gbogbo wa dára o ọyìn. Àmú kíni. Òǹkà yìí náà ni irinwó ó lé ní èjìdínláàádọ́ta ìbéèrè kejìdínláàádọ́ta ó lé lénírínwó lélẹ́gbẹ̀rún kan. bẹ́ẹ̀ ni dárúkọ ìlú mẹ́wàá ní ìpínlẹ̀ Èkìtì. Níbo la ti wá? ẹni sùúrù, níbo la ti wá? Èkìtì ni mo ti wá. Rárá ní fi yín béèrè yẹn. Bàbá bàbá. ní sọ pé torí pé a wá láti ìlú kan ká wá yí padà torí ó ti fẹ́. Rárá. Ọmọ Èkó Èkìtì lèmi. Kí ló ń jẹ́ ọmọ Èkó Èkìtì? Èkó Èkìtì ni mí. Ṣé ìlú kan wà tó ń jẹ́ Èkó Èkìtì? Èkó la bí mi sí, ibẹ̀ ni mo ti dàgbà, mo ti. Ìyẹn ti wá ayélujára yìí ìdá ẹja ẹpẹ̀lẹ́ ẹdí. Ó yá. Ẹ jẹ́ ká lọ lórí ẹ̀. Ó yá, ẹ fi ṣe 15. Màá mú láti ìlú mi Ìrè Èkìtì. Ìrè Èkìtì. Adó Èkìtì. Adó Èkìtì. Ìlàwẹ̀. Ìlàwẹ̀ Èkìtì. Ọ̀tún. Ọ̀tún Èkìtì. Ìgbìmọ̀. Ìgbìmọ̀ Èkìtì. Ọ̀yẹ́. Ọ̀yẹ́ Èkìtì. Ìkọ̀lé. Ìkọ̀lé Èkìtì. Ìtàpá. Ìtàpá Èkìtì. Òsín. Òsí Èkìtì. Ṣé òsí ni àbí òsí? Òsín. Òsí. Òsí wà. Ùṣí wà. Ùṣí. Ọ̀gọ̀tún. Ọ̀gọ̀tún. Bó ti pé mẹ́wàá bá mi. Ẹni sùúrù. Kí lẹ ń sọ? Ìkọ̀lé. Bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Ẹ fi 3 sí máa filẹ̀. Kí tún fi 3 sí. Torí Èkìtì lẹ ti wá, a dẹ̀ ń béèrè ìbéèrè Èkìtì lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. Ìfàkì. Ìfàkì Èkìtì. Arámọkọ Èkìtì. Ìkẹ́rẹ́. Ẹ dẹ̀ bá ń pàtẹ́wọ́ fún wọn. Adúpẹ́ o. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí kọrin? Ilẹ̀ ti ta sí díẹ̀. Mi ò sọ pé ilẹ̀ ò ta sí. Ìgbà tí mo bẹ̀rẹ̀ orin kíkọ, bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ iṣẹ́ tó ń gbèrin lẹ́yìn ọ̀gá. Ta lẹ gbèrin lẹ́yìn? Ṣẹ́gun Ìbùkún. Mi ò tí ì gbórin wọn. Ṣẹ́gun Ìbùkún. Ẹ bá mi sọ Ìbùkún yẹn lóyìnbó. Ṣẹ́gun dírẹ́sì. Mo ní ọ káàbọ̀. Àwa la máa lọ ń tọ̀ tójò máa ń sìn lọ sìn bọ̀ ní. Ẹyin ni. Àwa ni. Ó dìrò. Wonderful. Bẹ́ẹ̀ni. Ẹ̀yìn wọn ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọ̀dọ̀ Ṣẹ́gun dírẹ́sì lẹ ti dé. Ibẹ̀ lẹ ti kọ́ṣẹ́. Ẹ kọ́ṣẹ́ mọṣẹ́ lọ́dọ̀ Ṣẹ́gun dírẹ́sì. Dójú àmì pàápàá. Dójú àmì. Bẹ́ẹ̀. Òjò payín bọ̀ náà nu wo. Àbójò payín. Òun náà ni mo sọ síwájú. Tó bá ní lára àwọn ọmọ iṣẹ́ tó lọ tọ̀ tójò ó sìn lọ tó sìn padà wá àwa ni. Ṣé báwa náà ni àwa làwa ń di oró tó rò bìnkè, àwa làwa pọ̀ ọ̀lẹ́ òkáyé tó bá pọ̀ ọ̀lẹ́. Ẹ̀wẹ́ ni takọ́lé tó fẹ́ máa yẹ̀yẹ́ wa lọ́jọ́ tá a bá pinnu láti máa yẹ̀yẹ́ wọn. Láké ló kò wọ́dẹ ni ẹ̀sìn nìyẹn. Ó yá. Okòólénírínwó lélẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní ọ̀rìnkíniwín? Ọ̀rìnkíniwín. Lẹ́jì máa gbọ́ wìrìwìrì. Lẹ́nu wa o. Ẹlẹ́jì máa gbọ́ kẹ̀ríkẹ̀rí kẹ̀ǹkẹ̀. Lẹ́nu wa Èjì rẹ̀ dídé olórí yàdùn. Olófòfó. A kì í foyín sẹ́nu ká tó bojú jẹ. Mo lérò pé lọ́rẹ́ mi ni olófòfó. Ọ̀rẹ́ yín ni o. Wọ́n ò tọ́ mi sọ́nà ọkọ̀ tutù síbẹ̀ ni. Ọ̀rìnkíniwín. Ọ̀rẹ́ kí ni ń wí.
àwọn olófòfó náà máa ń sọ bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ kí ni ń wí. ọ̀rẹ́ kí ni ń wí. wọ́n lè sọ sí létí. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ kí ni ń wí. mọ̀tínà tútù. ẹ dákun ẹ sún mi síwájú díẹ̀ lórí ẹ̀. nǹkan láì fẹ́ kí n ṣe ni pé kí n ṣe ọ̀rẹ́ kí ni wín ọ̀rọ̀ yìí. òfófó. ẹ fẹ́ kí n sojú abẹ níkò. kí n ṣọ̀rẹ́ kí ni wí ọ̀rọ̀ yẹn. bá mi yọ. mi ò sọ pé mo fẹ́ ní kẹ́ yí sí. kí ni ọ̀rìn kí ni kéèyàn sọ kókó tó wà nínú. òun náà ni mo ní kéèyàn sojú abẹ níkò. sojú abẹ níkò wò. ṣé wọ́n sọ sojú abẹ níkò ni. mo sọ bẹ́ẹ̀ mo ní kéèyàn sojú abẹ níkò nígbà tẹ́ ní. kán túṣu dé sálẹ̀ kókó ká mọ bó ṣe rí gangan. dákọ̀dá. mo dúpẹ́ o. bàbá dára o. ọkọ ìyá dára o. gbogbo ẹ̀ máa dára o. ó di dandan ni kò dára fún wa o. gbogbo rẹ̀ máa dára. ó di dandan ni kò dára fún wa o. yóò yẹ wá kalẹ̀. bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká tẹ̀síwájú. a ní kẹ́ sọ̀rí kí ni wọ́n ẹ̀ fẹ́ ní ká tẹ̀síwájú. kí ni ó máa ṣe 800 ní ẹgbẹ̀rin. igba lọ́nà mẹ́rin. ok yẹn ni mo fẹ́ yọ yẹn. mi ò sọ dìtà. ẹ gbọ́. 10,000 ó lé lẹ́gbẹ̀rún kan. ìbéèrè 10,000 lé lẹ́gbẹ̀rún kan. sọ ohun mẹ́wàá tí a lè jẹ láì gbà ti ẹnu. ọlọ́run má jẹ́ àjẹyà. èèyàn lè jẹyà. èèyàn lè jẹ gbá. èèyàn lè jẹ gbá. èèyàn lè jẹ ìgbà tí. èèyàn lè jẹ ìgbà tí. bẹ́ẹ̀ ni. èèyàn lè jẹ ìgbánu. rárá o ẹ ti gbẹ kí o máa fẹ́ lò mọ́ra wọn. ẹ má lò mọ́ ilé ìtẹ̀ ìlú yẹn ti tó. èèyàn lè jẹ gbèsè. èèyàn lè jẹ gbèsè ó di 4. èèyàn lè jẹ àjọ. bẹ́ẹ̀ ni ká máa dájọ́ kán wá ní lágbájá ò dáa. ìyẹn ni pé ó jẹ gbèsè àjọ. jẹ́ pé mo gbé sára gbèsè. ara gbèsè náà ni. ara gbèsè ni. èèyàn lè jẹ gbádùn. èèyàn lè jẹ gbádùn ó di 5 ó kù 5. mẹ́wàá yẹn dẹ̀ wá ó ṣe kí ni. ó nà díẹ̀. ó nà ọyìn. ó nà ọyìn. èèyàn lè jẹ ìgbádùn. ó náà ní 5. èèyàn lè jẹ rora. èèyàn lè jẹ rora ó di 6. mo rin Kesi àti Press my padi tó ń gbà bọ́dé ò ṣe mí ó ti ń bá mi jẹ my padi tó ń nítorí mo ti rí ṣe ṣùgbọ́n láìnú kan àgbà fún ẹ. my padi tó ń mi tó ń. èèyàn lè jó. ok báyìí ok. my padi tó ń jó wú mi. èèyàn lè jó wú. bẹ́ẹ̀ ni. ó kù 4. mẹ́ta. ẹ bá mi fi mọ bẹ́ẹ̀ bàbá mi. 7 ni ó ti di 7. tí bá ṣe yẹn mo ti jẹ̀bi nìyẹn. ara ẹ̀ náà ni èèyàn lè jẹ̀bi èèyàn lè jàre. èèyàn lè jẹ oyè. èèyàn lè joyè. bẹ́ẹ̀ ó gẹyọ kan. èèyàn lè jogún. èèyàn lè jogún. bàbá dára o ọkọ ìyá dára o. ó yá. ó
ọwọ́ olófòfó yìí yá jù o. Ó lè ràn yín lọ́wọ́. Ọ̀rẹ́ mi dẹ̀ ni o. Èèyàn dáadáa. Èèyàn dáadáa ni. Bẹ́ẹ̀ ni. Èèyàn dáadáa. 242 lé ní 200 kan. Ó dà. Bẹ́ẹ̀ ni. Pa òwe Yorùbá méje tí ó ní ẹ̀yà ara nínú. Ojú làgbà ń yá, àgbà kì í yánu. Bẹ́ẹ̀ ni. Ojú làgbà ń yá. Àgbà kì í yánu. Igi gogoro má gún mi lójú. Wà òkèèrè láti ń wò ó. Ṣé ẹ̀ ń wò ni? Láti ń lọ. Ẹ̀ ń lọ ni ẹ̀ ń kìlọ̀ fún pé igi gogoro má gún mi lójú. Má gbé débi o. Èmi ni bàbá dára o. Orí ẹdìyẹ kì í burú kó yé dúdú. Orí àdí kì í burú kó má yọ lóru. Ẹni tó bá ní ká má lo ìgbà yìí pẹ́. Rárá o gèdè nìyẹn o. Orí ẹdìyẹ kì í burú kó yé dúdú, òwe ni. Orí àdí kì í burú kó má yọ lóru. Ẹni tó bá ní ká má lo ìgbà yìí pẹ́. Ṣé ẹ mọ̀ ni? A kì í rídìí oko, a kì í rídìí ọ̀sà, a kì í rídìí àtiwálé ẹni. Ọmọ onígèlègèlè apàdé rẹ̀ mọ́. Ọ̀rọ̀ ayé má jẹ́ oríjú. Ẹ ní sùúrù bàbá mi. Ó di mélòó? Ó di mẹ́ta. Ó di mẹ́ta. Gini. Tójú tìyẹ́. Làparò fi ń ríran. Bẹ́ẹ̀ ni, ó di mẹ́rin. Ó di mẹ́rin. Ẹ fẹ́ ọkọ sí màá filẹ̀. Mo dúpẹ́ o. Mi ò ní kẹ́ mo ní kẹ́ fi sí. Kí n fẹ́ yẹ kan sí kó lè ṣe gidi. Tójú tìyẹ́. Nǹkan tẹ̀ ṣe sọ́tọ̀ nìyẹn. Mo ti sọ àbí. Ẹ ṣe sọ́tọ̀ ni. Kò jáde tó àbí. Ó fẹ́ máa rú wá. Kó máa rú wẹ́lẹ́wẹ́lẹ́, kó máa rú kìkì, ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀, eré la ó fọmọ ayé ṣe. Ọ̀tá a máa jẹ́ òpè ò lè fọhùn. Ọ̀tá a máa jẹ́ ojú ẹsẹ̀ ó yẹ ẹ fún ọ lẹ́yọ̀kan. Àrùn sí àkèré ní kàkà kó má dùn bẹ̀ tápá títọ́ wọn àrùn sí fagunwa. Bàbá dára o ọyìn ó yá 1,400 and kí ni yẹn 400 mi ò rí dáadáa. Méje lé ní ó lé ní. Ìbéèrè keje lé ní. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. 400 ní kí ni irinwó. Ìbéèrè kẹtàdínní ọgọ́rin lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. Sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn rẹ̀ jẹ́ dòmíre. Dòmíre gbà fún mi. Ọ̀rọ̀ kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni. Gbàkóso Ọlọ́run gbàkóso. Dòmíre. Gbàkóso ni. Bẹ́ẹ̀ ni. Ṣé dára. Bẹ́ẹ̀ ni ó jẹ́ ìkíní gbàkóso. Kí ẹ lò fún mi. Tàn mí jẹ́ ńkọ́. Dòmíre náà. Ó di méjì. Tàn mí jẹ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ mẹ́ta. Fàmọ́ mi. Bẹ́ẹ̀ ni fàmọ́ mi. My sunshine lady, akúnlẹ́yinjú olólùfẹ́. My pretty Susie, èyí fújòwò ọmọge. Ó múnú mi dùn, bó ṣe mi fẹ́ ṣàyẹ́sí. Ó wú mi lórí, bó ṣe ṣeré oge. Àdúrà ti gbà, omi tó ń paná ìfẹ́ ò sí. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ olólùfẹ́ àtúrà. Yes kẹ̀. Yes. Yeah. Èmi kọ́ ni mo sọ, ẹ̀yin lẹ sọ o.
ẹ má ṣòjòrò òjòrò ìdá ẹ ọ̀rẹ́ mi jọba mi fi ipa nǹkan rẹ yẹn. ẹ̀yin ẹ fẹ́ràn orí ẹ̀rí jálù ó dà fàmọ́ mi ó dà máa fún yín ní dòmíre fàmọ́ mi tó bá ń ro àmàlà ó ní nǹkan tó máa ń lò ìgbákọ dòmíre kàmíyẹ ọ̀rọ̀ kan ni mo fẹ́. àwọn yẹn náà ọ̀rọ̀ kan náà ni èèyàn ń jẹ́ bẹ́ẹ̀ kàmíyẹ. Kàmíyẹ wọn á kọ́kọ́ kàmíyẹ orúkọ bẹ́ẹ̀ ni ó dáa mo gbé wọlé. ó di mélòó bẹ́ẹ̀. ó kù méjì sísì wa. ó yá mo ń gbọ́ àbáṣe bẹ́ẹ̀ ni aago 5 ní ṣe báyìí. àdáṣe dòmíre àkọ́ṣe dòmíre yóò kọ́ yẹ túlẹ̀ ni. Bàbá dára o ọkọ ìyá dára o. ọ̀rẹ́ mi jẹ́ ká tẹ̀síwájú. ebi orin lẹ́tí tó fẹ́ gbà wọlé. rárá. ilé owó kì í síbẹ̀ o. owó kì í síbẹ̀. léèyàn bá ń sọ ọmọ onínà kùnà. ó sì lè ra ìwé tá a máa fi rìnrìn àjò tá a bá fẹ́ lọ lu ọba. bẹ́ẹ̀ni. ó lè ra ọgbọ́n la máa dá sí. ẹ máa dọ́gbọ́n sí ni àwọn onísan díẹ̀díẹ̀. ọgbọ́n la máa dá sí. tẹ́ bá fi lé ìbẹ̀rẹ̀ ó yá. 27 lé ní 450 kan. bẹ́ẹ̀ni. àwọn òní Yorùbá ń pè ní amúnidára. Anùmádàrò amúnidára. ó fẹ́ jọra wọn ni amúnidára mọ́ anùmádàrò náà ọmọ ìyá ni wọ́n. ṣé ó jọra ibo ló ti jọra. àwọn ṣíbí la máa ń pè bẹ́ẹ̀. anùmádàrò ṣíbí. àwọn ṣíbí fẹ́lẹ́fẹ́lẹ́ kan gùn tí ò fi bẹ́ẹ̀ nípọn láyé ìgbà yẹn la máa ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ wá ní àwọn èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn tí. anùmádàrò. tọkọ máa ṣáàtì ẹ bá ti mú lọ tẹ pé a ti mọ̀ pé ìdí wọn dúró níbì kan náà tẹ́lẹ̀. onírìnkùnrin wọn kò san lọ bí orí bẹ́ẹ̀ ó ti anùmádàrò ni ó tún ti lọ a kò lọ ní anùmádàrò ni ẹ bá ń pàtó ọkọ ẹ bá ń pàtó ẹ náà ẹ má bàa wọ bàbá dára o ọkọ ìyá dára o tí gbogbo wa dára o. kó tiẹ̀ ti dára o ó di dandan dandan ni kó dára fún wa o. bẹ́ẹ̀ ni. ayẹ̀ wá kalẹ̀ ẹ̀ẹ̀kan imọ́ ni. mò ń fi ọkàn kọ́. kí ni 73. àádọ́rin lé ní 100 wálé lẹ́gbẹ̀rún kan. gbọ́dọ̀. ṣé o mọ̀ pé èèyàn kan ló ń sọ̀rọ̀ o èèyàn kan ló ń sọ̀rọ̀ o. ok. bá mi yọ òkè yẹn. ó tiẹ̀ ti wá dára báyìí. ọ̀hìn. ó ní ṣé o mọ̀ pé 1000 meters make 1 kilometre. kí ni kìlómítà ní Yorùbá? ó pàkàsọ díẹ̀ ò bá mi. ṣé mọ̀ pé kí lélẹ̀ ìgùn ṣé mọ̀ pé kí ni square meter ní ìgùn àdọ́gba ìhà ìgùn àdọ́gba ìhà ìgùn tó dọ́gba ní gbogbo ìhà square báyìí ó yé yín
igun dọ́gba ni wọ́n jẹ́ ìkan náà. Tán bá sọ pé ìwé dà, tán bá ní igun, rárá ẹ jọ̀ọ́ ẹ fún mi ní kan, rárá mo fẹ́ kọ̀ọ̀kan ni. Nísìn square lélẹ̀ àbí torí igun lélẹ̀, igun tó dọ́gba torí eléyìí dọ́gba mọ́ bí, ó dọ́gba mọ́ bí, ó dọ́gba mọ́ bí. bẹ́ẹ̀ni Ìhà ni gbogbo eléyìí, ìhà kan, ìhà side ni ìhà. Igun tó dọ́gba ní gbogbo ìhà òun ni square meter. Ìyẹn ni wípé igun ni mítà àbí mítà kan ni igun kan. Kí wá ní kìlómítà tá a mọ̀ pé 1000 meters make 1 kilometer. Kí wá ní igun lọ́nà kíni kìlómítà? Kí ni igun lọ́nà ẹgbẹ̀rún. Igun lẹ́gbẹ̀rún, igun lẹ́gbẹ̀rún, igun lọ́nà ẹgbẹ̀rún òun ni kìlómítà. Bàbá dára o. Ọ̀yin. Ó dáa. Ṣé ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀? Ó kẹyọ̀ kan lẹ́yìn lélẹ̀. Yẹn ń fa agbádá mi sókè. 92. Èjìléní àádọ́rùn. àádọ́rùn lélọ́gọ́rùn lélẹ́gbẹ̀rún kan. Kí ni ìdí tí ó fi ń. Èèyàn kan ló ń sọ̀rọ̀ o. Ó ti yé mi. Bá a ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn ní kí ni ìdí tó fi ń contradict mi? Kí ni contradict ní Yorùbá? Ṣé àwọn pé ẹ̀yin wá ń sọ Yorùbá nìyẹn nísìnyí? Kí ni ìdí tó kò funny náà? Kí ni ìdí tó fi ń contradict mi? Kí ni contradict? Ìtakò bíi ká máa jọ máa sọ̀rọ̀ ká má wá ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ padà kò bá nǹkan tí mò ń sọ lọ. Kò bá lọ. Bẹ́ẹ̀ ni bí kẹ́ máa sọ̀rọ̀ ńsìn kẹ́ máa wíru kí n máa wíru ó wá ń takò. Ó yá sùúrù. Tako. Dípò tí a máa sọ pé kí ni ìdí tó fi ń contradict mi, kí ni ìdí tó fi ń takò mi? Nǹkan tá à ń gbìyànjú láti ṣe nìyẹn pé ká máa sọ kó já geere. Kí ni ìdí tó fi ń takò mi? Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Kí ni ẹgbẹ́ alátakò? Opponent àwọn tí bóyá a fẹ́ lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nísìn, àwọn ẹgbẹ́ alátakò ni. Ṣé ẹ ń tẹ̀lé àwọn tó ń tẹ̀lé ẹgbẹ́ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan? Rárá. Ẹ ń tẹ̀lé ẹgbẹ́ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan? Rárá, mi ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí. Ìkànnì wa. Yorùbá nìkan làwa mọ̀. Ẹ̀yin báyìí orin ni àti kí n dẹ̀ jó. Kẹ̀dẹ̀ jó. Bàbá dára o. Mi ò mọ̀ jù bẹ́ẹ̀ lọ ń tèmi. Ọkọ ìyá dára o. Ìgògò wa dára o. Adára fún wa. Ẹ̀tàlélọ́gọ́ta lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní dòdòmí òkòtó odò? Òkòtó odò. Bàrí iye omi ìyẹn ní ilé wa létí omi ìyẹn ní. Nǹkan tó farajọ bí ìgbín ni ìṣàwùrù etí omi.
ìṣàwòrò létí omi ìyẹn ní ilé wa létí omi. èyí ni ó sọ yẹn fún mi. mo dúpẹ́ lọ́wọ́. Mo dúpẹ́ Olúwa pé mo rí ọ láti Màsáyà. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ ayé ìbá ti kẹ́rù mi sígbó. Ọpẹ́lọpẹ́ rẹ ayé ìbá ti kẹ́rù mi dànù. Ó yá o Jésù pé mo rí ọ láti Màsáyà. Ó yá o Jésù pé mo rí ọ láti máa sọ̀rọ̀. Ẹ gbé. Ó yẹ kí. Ẹ jẹ́ ká túnṣe. Lóyìn ó Jésù pé mo rí ọ láti Màsáyà. Lóyìn ó Jésù pé mo rí ọ láti máa fọ̀rọ̀ lọ. Bàbá dára o. Ó yẹ kẹ́yìn náà máa gba eré. Fún kí ni? Kẹ́ ló máa kọrin. Fún kí ni? Ó ṣe rí rẹ̀ rí bí ó ṣe le tó náà. Kò rọrùn bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ ṣe ti pa gbogbo ẹ̀rẹ́ báyìí tí ò rọrùn bí náà. Ẹ̀yin ẹ ká lọ lórí ọ̀dọ̀ wa náà kẹ́ lọ gbẹ́nu sí. Ẹ̀yin máa wá ṣubú mi jí bọ́ lábàṣọ. Àwọn tọrọ aṣọ ṣe. Àwọn gbẹ́dùn sí Mike ní rédíò Àgídìgbò. Lọ́dọ̀rí Yẹmí Ansa àti Ìbàdàn. Ẹ máa ṣàlàyé ayé bá wọn dá sí o. Ohun tó lè má tó fi wá ṣubú mi. Táìwò mi títí tí kẹ́ ní wá kọrin. Ó dẹ̀ wá ń bẹ̀ o. Bàbá dára o. Abbey Awesome wáre ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò lẹ́yìn ẹ ṣé gan ni. Inú mi dùn láti gbàlejò yín. 1,50 ìyẹn náà gbàwò orin jáde. Àdọ́gbọ́n sí. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yín. Gbogbo ẹ̀ ọgbọ́n ló gbà. Ọgbọ́n ló gbà. Àdọ́gbọ́n sí ni. Eléyìí àmì pé ẹ wá bí leléyìí. Pé ìrọ̀rí yìí pé ká gbé fún yín. Eléyìí kẹ́ máa fi fa omi mu. Ìwé náà wà ń bí fún yín. Màá fún yín ní ìwé mi náà. Ó dára bẹ́ẹ̀. Sà bá mi yọ sàyẹn. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi jọ̀wọ́. Ọmọ èyí mi ló kà. Ọmọ èyí rẹ ló kà. Ẹ yẹ kó o ṣe bá a. Ẹ yẹ kó o ṣe bá a. Bàbá dára o. Kọ ìyá dára o. Ẹ ṣé gọdẹ wá sórí ètò lẹ́nu inú mi dùn láti gbàlejò yín. Ẹ ṣé àti ẹ̀yin èèyàn wa ẹ ṣé gan ni tẹ́ wá sí lórí ètò àtàwọn tó ràn wọ́n lọ́wọ́ nígbà tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ àtàwọn tó ń dìde ní mẹ́jọ mẹ́sàn-án lẹ́ẹ̀mẹ́sàn-án tó ń dìde a rí yín o a rí yín o a rí yín o àmọ́ yín o àmọ́ yín o àmọ́ ìyá tún ìmọ̀ o ẹ̀yin tẹ̀yìn pèrí wà láìdá gbogbo ilẹ̀ ò fara jẹ gbà. Ẹ ṣé gan ni ẹ máa lọ síwájú ní gbogbo ọ̀nà ní láṣẹ Èdùmàrè ẹ̀ ní wálẹ̀ láíláí. Ìyà tẹ́ dìmú nínú àwọn nǹkan tẹ́ ń ṣe ó jẹ́ àrà ọ̀tọ̀ tí ẹlòmíì ò kì í ṣe irú nǹkan tẹ́ ń ṣe ẹ dá dúró láyè tiyín ìjó yín ọ̀rọ̀ yín èdè yín bí ẹ ṣe ń kọrin tó jẹ́ wípé èèyàn á mọ̀ pé mo náwó mi dáadáa mo fowó pé èèyàn dáadáa ohun pé èèyàn kọ̀ dé kó kàn máa ráhùn kó máa rọ́mú sọ̀rọ̀ ẹ fara síṣẹ́ ẹ fara ṣe gbogbo nǹkan lẹ fi ń kọrin mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run òkè lẹ máa lọ òkè lẹ mú rú sí òkè lẹ máa lọ láṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò lẹ́yìn wá níbi tẹ́ ti fẹ́ ṣeré ẹ pé olùkọ́ làwà kí ló èwo ní pínpín èmi ṣé mo ní owó àkọ́ àwa àjókòó àgbádùn àwa lè má ní ìtì ẹ̀yà àpò olùkọ́ làwà. lábàtẹ̀ sí rí yín tẹ́ ti jókòó ọkàn wa balẹ̀
ẹni bí ẹni bí èèyàn ni. sábàjì rí ẹni bí ẹni èèyàn bí èèyàn bí ti Abbey Awesome wọn ńlá wájú wàá kọrin tuntun. adúgbò lọ́wọ́ ọlọ́wọ́ Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sí lọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tèmi o á tún wá lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí ìtẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa abẹ́fẹ́ kópa lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́rọ̀ kẹrẹ̀tẹ̀ fún wa ní táà yìí Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ Ọlálẹ̀ ọmọ ajígbágbárin arégbèdè sọ́dọ̀ fi roko arégbè dọ̀rán ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba kó tó dìgbà míì ire o pum. ẹ ṣeun. Ó ga ọ. tó mo ṣe wá ń rí bá mi ọsọ yẹn. ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bà mí èdè ní máa sọ ọ̀rọ̀. mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọyán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà. Masoyinbo má ṣe sọ yìí.